ìjà àti awuyewuye tuntun tó bẹ́ sílẹ̀ lágboolé fújì. Báyìí òun ni ọ̀rọ̀ tí gbajúgbajà olórin fújì ní Alhaji Sule Alao Adékúnlé, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Màláíkà tàbí Madiba tàbí Kibla Fújì. Ẹni ọ̀rọ̀ tó máa sọ wípé bàbá ń sọ̀rọ̀ nínú pa orin, ọ̀gá lòun jẹ́ fún àwọn gbajúgbajà olórin fújì méjì ní Alhaji Wasiu Alabi Ọ̀dẹ́tọ́lá, ẹni tó pè èèyàn mọ̀ sí Pasuma Wonder, àti Alhaji Saheed Akorede Okunola, ẹni tó pè èèyàn mọ̀ sí Saheed Òṣùpá, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí kò bá àwọn olólùfẹ́ àwọn olórin fújì méjèèjì náà kò bá wọn lára mu. Ẹ rántí pé láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn, ọ̀pọ̀ èèyàn lórí Pasuma àti Saheed Òṣùpá gẹ́gẹ́ bí aṣíwájú àti ọ̀gá fún Màláíkà nídìí iṣẹ́ orin. Bẹ́ẹ̀ ni kì í sẹ́ni tó máa ń jiyàn tí Màláíkà náà sì sọ rí wípé òun bẹ̀rẹ̀ orin ṣáájú àwọn méjèèjì. Ṣùgbọ́n nígbà tí Pasuma tó kéde lọ́dún yìí pé òun fẹ́ ṣayẹyẹ 40 ọdún tóun ti ń kọrin yìí 40 years on stage, ìní Màláíkà ló mà lọ kọrin kan tí ó dá awuyewuye sílẹ̀. Orin tí Màláíkà ti kọ náà ni pé ọ̀gá lòun jẹ́ fún Pasuma bó bá jẹ́ pọ́dún 1984. Ìlú bẹ̀rẹ̀ orin yìí tó jẹ́ kó pé 40 ọdún tó ti ń kọrin. Màláíkà ní láti nǹkan bí ọdún 1983 inú tí ń kọrin, èèyàn pé òun gba ọdún kan lọ́wọ́ Pasuma. Ó ní bó tiẹ̀ jẹ́ kó ń ṣe pa 50 ọdún táwọn èèyàn lè máa wòye pé bó ló ṣe ṣeé ṣe, ó ní láti ọdún bíi 9 lòun ti bẹ̀rẹ̀ sí ní kọrin. Kódà ó fi àwòrán àgbà tó wà lọ́mọ ọdún 9 náà pẹ̀lú olùdásílẹ̀ orin fújì olóògbé Síkírù Àyìndé Balógun Àgbájélọlá, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Barrister. Ó fi àwòrán náà síta, èyí tó jẹ́ kí ariwo ńlá sọ ní agboolé fújì. Ní báyìí ọ̀rọ̀ náà ènìyàn máa tún dá awuyewuye sílẹ̀ tó sì ti ń dá rúkèrúdò sílẹ̀ lágboolé fújì. Ṣùgbọ́n nígbà tí gbajúgbajà olórin fújì tó fi ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe gbogbo ẹni, ìyún Alhaji Táyé Àkàndé Adébísí, ẹni tó pè èèyàn mọ̀ sí Táyé Currency, tóun náà yóò gbẹnu sí Mike. Níṣe ni ó máa ti ń fi ìbínú fún Màláíkà lésì, bó tilẹ̀ jẹ́ pé kò dá Màláíkà, kò dárúkọ Màláíkà. Ṣùgbọ́n lówelówe là ń lùlù àgídìgbò ló fọ̀rọ̀ náà ṣe táwọn èèyàn sì ti mọ̀ pé Màláíkà ìní ó ń bá wí. Inú orin tí Táyé Currency tó kọ ni ó ti jẹ́ kó di mọ̀ pé òun tóun fẹ́ ṣayẹyẹ 50 ọdún lọ́jọ́ 17 oṣù kejìlá tá a wà yìí, on the 17th of December 2024. Gbogbo ayé ló mọ̀ pé ọjọ́ orí òun tó bẹ́ẹ̀, nítorí pé nígbà tóun pé 40 ọdún gbogbo èèyàn ló mọ̀, gbogbo ayé lórí. Ṣùgbọ́n tó ní ẹnìkan tó ń pè rẹ̀ ní ọjọ́ orí ẹ̀ tí ò tó ń pè rẹ̀ ní 50 ọdún, èyí tó ń fọgbọ́n ta sí Màláíkà. Ó ní ẹni náà kò tó bẹ́ẹ̀, ó lẹ́ni náà nítorí pé kó kàn lè máa ṣe bíi pé òun kì í ṣọmọdé, àti láti má jẹ́ ká máa fojú ọmọdé wò ó, èyí ló jẹ́ kó lọ pààrọ̀ ọjọ́ orí ẹ̀ sí iye tó ń pè rẹ̀. Ní báyìí gbàgbós mi ò tún ti ń ṣẹlẹ̀ lágboolé fújì o. Àwọn olólùfẹ́ Pasuma àti Táyé Currency àti Saheed Òṣùpá ni wọ́n sì ń kọlu Màláíkà, tó sì jẹ́ pé Táyé Currency òun náà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún, tó fi ọgbọ́n tó fi sọ̀rọ̀ sí Alhaji Sule Alao Adékúnlé tí gbogbo ayé mọ̀ sí Màláíkà.